ẹjọ́ kan tí ó máa mú kún mẹ́kọ̀ọ́ tó sọ. Ṣé ẹ rí kí èèyàn bímọ kò tó kí èèyàn tọ́ ọmọ. Gbogbo wa là ń pariwo pé a fẹ́ bímọ, a fẹ́ bímọ, a fẹ́ bímọ. Ǹjẹ́ ṣùgbọ́n ẹni ń tọ́ ọmọ. Eléyìí á ti rí pé eléyìí ò mọ̀ tán, ó kàn jáde, ó kàn rí pé àwọn èèyàn sọ̀rọ̀, òun náà dẹ̀ ń sọ̀rọ̀ ni. Á ti rí pé eléyìí làákàyè àtẹ́lẹsẹ̀ ló wà, àbí kó jẹ́ pé ń bẹ lábẹ́ ibi tó jókòó lé yẹn bó ṣe wà yẹn. Ọ wá ń fi ẹnu àbùkù, ọ ń fi ẹnu àbùkù ta wípé omi tẹ́ ń yàgbẹ́ sí omi tẹ́ ń tọ̀ sí. Kí ló tó mi láyé? Omi làbú mú, omi làbú wẹ̀. Gbogbo nǹkan tí èèyàn ṣe láyé tí ò bá sí omi, ẹ̀dá kan ò lè live láyé. Níbi tí omi jẹ́ pàtàkì tó, tí ò bá sí omi, kò sí nǹkan tí ń jẹ́ ìjọmi nínú ayé. Omi tó yẹ kí ẹ mọ rí kẹ́, tó yẹ kí ẹ mọ rí sẹ́, tí òjò bá fi lè ṣe bí ẹni ṣàfẹ́kù bẹ́ẹ̀ pa, ṣàfẹ́kù òjò bẹ́ẹ̀ lásán báyìí, ẹ mọ bí náà ṣe máa ń dé bá ọmọ ènìyàn ni. Kí lẹ lè ṣe láyé láìsí omi? Kí ló lè mí láyé láìsí omi? Tí wọ́n fi ní pé mú omi nígbà tó mọ iye omi. Èyí tẹ́ jẹ́ lẹ́sìn yìí, olórí burúkú mọ́ sáfání, kò sí nǹkan tẹ́ lè fẹnu tàbùkù. Ẹ kàn jáde, ẹ ní múlá kẹ̀dá ní kò lé, ẹ mọ aṣọ bálabàla. Ẹbí yín kọ́ social media náà ló fà nǹkan tó ṣe, tí bá social media tó kó tajà tẹ̀rẹ̀ pọ̀, irú rẹ̀ yìí náà, ìwọ ọmọ tẹ́ni kò mọ̀, ó wá ń sọ̀rọ̀, ó wá ń fẹnu tàbùkù omi. Àtúnwá wí tẹ̀wá ní pé kíní kan kò sóòtà kan lọrin, kíní kan ìgbà kan kan. Ṣé gbogbo nǹkan tẹ́ ń pọ́n yẹn, irọ́ lásán ni. For your information, Quran nìkan náà fi tẹ̀ lórí o. Òòṣà gẹ́gẹ́ náà fi tẹ̀ lórí. Òòṣà, nǹkan tí a ń pè ní Àfọ̀njá tó ní Ìlọrin. Ṣùgbọ́n tèmi, àwọn tó bá ní Ìlọrin, ẹbọ ni wọ́n ń ṣe. Àfọ̀njá náà tó ní jẹgúdẹgúdẹ tó wá bọ́ Ìlọrin, ẹbọ lòun náà ṣe. Kó tó di pé Álímídé, nígbà tí Álímídé tó fẹ́ kọjú Àfọ̀njá, ìtàn lẹ fẹ́ gbọ́lẹ̀ mọ burúkú ní burúkú. Bí ìbá yín lé yòó ní sọ̀tàn, ẹ jẹ́ kí yẹn sọ̀tàn. A sọ díẹ̀ fún nínú ìtàn yín. Nígbà tí Álímídé dé sí Ìlọrin, tó dé sí Ìlọrin, tóun àti Àfọ̀njá tán jọ ní kàńtà, ipá Álímì ò ká Àfọ̀njá. Tó bá jọmọ tó bá mọ̀ tán, padà lọ léyìn kọ́ lọ béèrè tán. Ipá Álímì ò ká Àfọ̀njá. Àwọn ìran kan ni wọ́n pawọ́pọ̀ pẹ̀lú Àfọ̀njá, pẹ̀lú Álímì, tó padà fi ṣẹ́gun Àfọ̀njá. Ṣé bó láwọn Álímì lọ bá? Ìtàn kíkú láyé. À ń gba àwọn ilé kan ní ilé Jímbà ọjà nílùú Ìlọrin. Àwọn gangan ni wọ́n padà ṣẹ́gun kan tá ń pè ní Àfọ̀njá jọ́ kínní àná. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àfà Álímì. Ṣé ẹmu ẹ kì í ṣe ẹran bí rẹ̀ lẹ́pẹ́ ni? Ṣé Álímì, ṣé Àfọ̀njá kéré bẹ́ẹ̀ ni? Àfọ̀njá ò kéré lè. Kò kéré ní tí wọ́n sọ pé àárín nǹkan kan kò kéré. Àwọn àti àfà Álímì ni wọ́n jọ jagun, ni wọ́n jọ dìtẹ̀ gbẹ̀lẹ́ kò lọ́wọ́ Àfọ̀njá gbà náà lọ́hùn. Ṣé wá rí àwọn Jímbà ọjà yìí, àwọn gangan ni wọ́n kàn lè ní Ìlọrin. Tẹ́ ẹ bá kọ̀tàn lọ, tẹ́ ẹ bá ti dárúkọ wọn kò tí pé. Torí pé kí ni òòṣà tán sìn lọ ni òòṣà Méjíró. Tán sìn lọ ni ìwọ tó bá jọmọ ọmọ ilẹ̀ lọ ni, tán bá ti bí fùrọ̀ ìyá láyé rẹ̀ dá jáde sọ pé kò sí nǹkan tá ń pè ní òòṣà Méjíró lọ ni. Sọ pé kò sí. Sọ pé kò sí nǹkan tá ń pè ní òòṣà Méjíró lọ ni. Ṣé àwọn ọmọ ìjòyè Méjíró lọ ni? Kò sí nǹkan tẹ́ fẹ́ bò fún wa, kò sí nǹkan tẹ́ fẹ́ pa fún wa. Jáde sọ fún wa pé kò sí nǹkan tá ń pè ní oyè Méjíró lọ ni. Ká wá bèrè pé kí nǹkan tí ń jẹ́ Méjíró. Ẹ fẹ́ gbọ́ tàn ní lẹ́yìn kíni burúkú yìí. Ẹ wá láwọn ìlú kéékèèké, ìlú kéékèèké. Ọ wá ń fi ẹ̀nà fọhùn. Ọ sì ẹ̀ láyà, ọ lè sọ̀rọ̀ jáde. Ẹ wá ń fi ẹ̀nà fọ àwọn ìlú kéékèèké. Kó yóò gbòòrò pátá tó ń wò yẹn. Ìlú lẹ́yìn Ìlọrin lẹ fi ń gbà àwọn ìlú tó wà ní abẹ́ lónìí. Àwọn ìlú yẹn wọ́n ju Ìlọrin lọ. Gbogbo nǹkan tí Ìlọrin lónìí báyìí 419 jìbìtì. Àtàlọ́ lásán bẹ́ẹ̀ sí pàdúrà náà lẹ ṣe fi ń gbà. Ẹ wá fẹ́ kí nìkan dárúkọ ìtàn, ẹ wá fẹ́ pa ìtàn Ìlọrin rẹ́. Ẹ wá ń sọ àwọn tuntun Álímì ní o kíní kẹ̀kẹ́. Ẹ wá ń sọ wọ́n orí ti burú, ẹ ti ṣòfò. Wọ́n wá kọ àtàn kan wá kọ sínú ìwé. Kíní kan mọ́mọ́, kíní kan kíní kan kí ló kọ bí jẹ́ kí ló kọ náà pé bí lọ bẹ́ẹ̀ kí mọ̀ rántí mọ́. Ìsàsàlẹ̀ àlùkò sáà kò bẹ̀rẹ̀ síbẹ̀ lóríṣiríṣi. Ẹ wá ń tún tàn kọ. Ẹ mọ̀ pé nínú nǹkan tó lè tán láyé ní ìtàn kí irun, ìtàn kí parẹ́. Ẹ wá fẹ́ dọ́ọ̀bù pé kò sí nǹkan tá ń pè ló ṣàn Ìlọrin. Kò sí àwọn ọ̀nà kàìnà. Àwọn olùtẹ̀ wá ń sọ ìpèlú kékeré, ìlú lọ sọ ìpèlú kékeré. Tí ò lè pàtàn Ìlọrin fún yín. Ṣé Mọ̀yá lọ sọ ìpèlú kékeré. Tí ò lè pàtàn Ìlọrin. Ṣé bí èrú náà lè fẹ́ gba Mọ̀yá. Ṣé Yàkùbá lọ fẹ́ sọ. Ṣé Yàkùbá lọ fẹ́ sọ ìpèlú kékeré. Tó pé àwọn gangan ni wọ́n mú Ìlọrin ní oko. Oko wọn Ìlọrin jẹ́ tẹ́lẹ̀. Kó tó di pé ẹ fi ìlú gbà tí gọ́ọ̀mẹ̀ntì dé, tí wọ́n bí capital sí ọ̀dọ̀ yín, tẹ́ fi dé tó ní power. Ẹ wá rí àwọn ìlú yẹn, ẹ wá kún wọn sábẹ́. Ṣé Ṣàó lọ fẹ́ sọ pé bí ẹ jù lọ. Àwọn òwe tó ń pa nìyẹn o. Ẹ fẹ́ gbọ́ tàn ni. Tẹ́ bá sì gbọ́ tàn, ẹ mọ̀ pé ẹ jámọ̀ kankan, ẹ jámọ̀ kankan bẹ́ẹ̀ ṣe wà yìí.
ní àárín Ìlọrin bẹ́ẹ̀ yóò ní àwọn ìlú tẹ́ ẹ padà kọ́pọ̀ tẹ́ padà sọ ní Ìlọrin ṣé bó lè tẹ́ padà fún wọn sìn tó ṣé bó lè tẹ́ padà fún wọn sìn ẹ wá lọ fún wọn ní mọ́gàjí ẹ lọ fún wọn ní mọ́gàjí ṣé ó yẹ mọ́gàjí lẹ́kẹ́ fún wọn àgùntàn sí kò rí sẹ́dúnú bẹ́ẹ̀ kó tó di pé ó gba tọwọ́ ẹ̀ àwọn tó yẹ pé ìlú wọn nífa ẹ sì gbẹ́lú mọ́ ẹ wá fún wọn ní mọ́gàjí nílùú wọn ẹ fún mọ́gàjí nílùú wọn ẹ fún wọn ní baálẹ̀ nílùú wọn pèsè Elédùmarè ẹ̀yin ọmọ Ìlọrin ẹ má gbọ́ ọ̀rọ̀ tẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ wá ìtàn Ìlọrin ibi tó wà ní ìtàn Ìlọrin ibi tó wà ní ẹ gbọ́ ìtàn Ìlọrin